kan tó gbé wa jáde lénìí tá a fi ṣèpàdé oníròyìn tá a sì lénìí wípé nípa ọ̀rọ̀ protest tó ń jà rìnrìn nílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àkọ́kọ́ ni wípé afẹ́káwọn èèyàn mọ̀ wípé World Institute for Peace àwa ò kí ń ṣe ara àwọn tí wọ́n fẹ́ ṣe protest yìí, àwa ò sí lára wọn, that is one. Ẹlẹ́ẹ̀kejì ni wípé a fẹ́ kí àwọn aráàlú mọ̀ àti ìjọba wípé àwọn tán láwọn fẹ́ ṣe protest yìí wọ́n ní right ní abẹ́ fundamental human right, wọ́n ní right tó jẹ́ pé ó ní wọ́n lè ṣe protest, wọ́n lè fẹ̀hónú hàn. Then nínú constitution Nàìjíríà right náà tó wà fún wọn àbí àyè wà fún wọn nínú constitution Nàìjíríà pé wọ́n lè protest. Ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ni wípé gọ́ọ̀mẹ̀ntì náà tún wá ní àyè nínú òfin wípé tí àwọn kan bá fẹ́ ṣe protest tó bá ti fún wọn ní approval, gọ́ọ̀mẹ̀ntì náà gbọ́dọ̀ provide security fún wọn. Ó ṣe ẹlẹ́ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹrin ni wípé àwọn tó fẹ́ ṣe protest kan mójú ara wọn, kán dẹ̀ make sure wípé táwọn bá ti rí àwọn kan tó fẹ́ dọ́gbọ́n láti hijack mọ́ wọn lọ́wọ́, láti dojú ẹ̀rú, láti máa fi dàlúrú, láti máa fi jí nǹkan àwọn èèyàn, kán tètè pe agbófinró, kán fi tó àwọn agbófinró létí. Kí aráàlú náà wá tún ní ọkàn wípé àwọn náà ní ojúṣe láti ṣe lọ́rọ̀ protest tó ń bọ̀ yìí. Tẹ́ bá ti lẹ́nìkan ládùúgbò ìtàn kóra àwọn ọjọ́ méjì mẹ́ta, yá ẹ jẹ́ ká lọ sí kíní kan, ẹ jẹ́ ká gbá kan, ẹ tètè kíní ẹ lọ fi tó aráàlú ní etí. Ìdílé yìí ti àfiwájú ní bọ́ ilé tó jẹ́ pàmòbárí tí ó jẹ́ òpin ẹ̀ ni pé à ń rọ ìjọba àpapọ̀ wípé kán dákun kán bá mójútó ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ epo tó wọ́n, kán jẹ́ kí rìfáínẹ́rì tí wọ́n láwọn sí lọ kó parí, kán mọ́ kánjú bó sọ ọdún kan ló fi parí ni, kán jẹ́ kára mọ̀ pé ọdún kan ní ó lò, kò lè parí mọ́ ní December, kò lè parí mọ́ ní January, kán jẹ́ ká mọ̀ pé ọdún kan ni, kí gbogbo wa mọ̀, kán dẹ̀ ṣiṣẹ́ towards ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí wọ́n ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ oúnjẹ. Wọ́n lè ṣí bọ́dà tán bá rí i pé kò sí security threat bíi ti tẹ́lẹ̀ mọ́, wọ́n lè ṣí bọ́dà, yes, wọ́n kàn fi òfin de àwọn kankan táwọn èèyàn lè kó wọlé ni, kán ṣí bọ́dà fún oúnjẹ. Then another one ni wípé kí ìjọba àpapọ̀ tún gbìyànjú pé owó palliative táwọn sẹ́ni sáwọn governors across the country kò nítumọ̀. Àwọn governors yìí wọ́n náwó ìbò ìjọba àpapọ̀ ìfẹ́ kan náà, kán stop láti máa send the palliative. Agbọ́pọ́n sẹ́ni 9 billion sí state kan, 10 billion sí state kan, 20 billion sí state kan, 2 billion sí state kan, kí wá ní lárí táì ta ni wọ́n pín owó ìfún, ta náà fún. Àwọn oúnjẹ tó ń pín sí state gan ta ni wọ́n fún. A ti gbọ́ pé federal government yìí ti pín fertilizer káàkiri àwọn state. Irú Ọ̀ṣun tá a wà yìí a gbọ́ pé bíi 30 trucks ló ti dé Ọ̀ṣun, bá a ṣe gbọ́ nìyẹn. Ibo ni wọ́n pín sí, ta náà pín fún. So kíjọba àpapọ̀ kan dákun, kan responsible, kí ìjọba ìpínlẹ̀ náà wá mọ̀ wípé àwọn náà ní responsibility o. Ọ̀rọ̀ yìí tó dé bájú ó dé bá mú ni o, kì í sọ̀rọ̀ federal government nìkan o. Káwọn náà mọ̀ wípé ìgbà táwọn ṣe ìkéde páwọn fẹ́ dìbò, àwọn òṣùpá àwọn ọmọ fara ní aráàlú o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Orúkọ mi ni Lamina Kamiludeen Ọmọ́tóyọ̀sí, Executive Director World Institute for Peace.